ọmọ ló rán mi wá òwe ọmọ ló rán mi wá òwà Dr. Sarah ló ní kìkì ẹ ọmọ ló rán mi wá o. oúnjẹ ọmọ o kò ní korò lẹ́nu yìí Dr. Sarah ló ní àkíyọ appreciation màmá rẹ o. Bàgbé aláhùn aró báàlùkò aláhùn kò sùn bí lẹ́kẹ̀lẹ́kẹ̀ bá aláhùn kẹfún òṣùpá akẹ́wì mo tún ti dé bí ṣe mi o mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ mo dé kùtù àìbí èjì ìyálẹ̀ ẹ̀ta mo dé nítorí comrade Patrick sóríwẹ̀ o àti Mrs. Anie sóríwẹ̀ o orí ẹ̀yìn àfìrè lọ́jọ́ gbogbo bówó ẹ̀ mọ́ kó jíire ló pọ́lẹ́ o bó bá wà fèrè máa jókòó jíire ní sàrẹ̀ bẹ́ẹ̀ mọ́ jíire bí ó jíire mi ò mọ̀ bí comrade Patrick sóríwẹ̀ àti Mrs. Anie sóríwẹ̀ bá ti jíire àbùṣebùṣe ọmọ yín ló rán mi wá o Dr. Sarah ló ní wọ́n mọ̀ kì í méje mẹ́jọ ni ó ní báyìí dé pálọ̀ àwọn bàbá tó bí i lọ ọmọ bàbá Dr. Rebecca o mama Zakaraya mẹ́bí wọ́n náà ni mò ń kí i lọ́wọ́lọ́wọ́ bàbá Elizabeth máa gbọ́ o mo ní kò mọ̀ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu mi gangan bẹ́ẹ̀ tí ẹ bá ń jẹ́ o mo ní bẹ́ẹ̀ tí ẹ bá ń jẹ́ ọmọ mi kàn rárá o ọmọ yín ló ní wọ́n mọ̀ kì í méje mẹ́jọ Dr. Sarah ló ní mọ̀ kì í o àti gbogbo ẹbí pátápátá wọ́n láwọn mọ rírì yín náà ṣe ní wọ́n mọ̀ kì í méje mẹ́jọ ni wọ́n lẹ́jẹ̀ wọn mọ pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run bá wọ́n ní kó mọ̀ níjà ìgbà lọ́wọ́ àwa gangan ni wọ́n ní kẹ́ ẹ pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ o Dr. Sarah ní kẹ́ gbó bí olúgbógbó tìrìgbó ó ní kẹ́ gbó bí olúgbógbó tìrìgbó ni kẹ́ẹ̀tún wá gbọ́ bí àwọn àgbà kan èyí tí wọ́n fọmọ wú Sunday ọ̀run jọ sí bí lówó wáyọ̀ tó wà àdókìní ikú ní bá ń bẹ lóde àyà fún yín o àrùn níbẹ̀ lóde àyà fún yín ìbànújẹ́ ní bá ń bẹ lóde àyà fún yín lágbára Ọlọ́run bá wọn lábíàmọ nìyí o abíàmọ gbọjà gbọrọgbọrọ abíàmọ tí dúró tọmọ níjó ogunlé abíàmọ o abíàmọ tó yàtọ̀ sáàbíàgbà wọ́n níjọ rírí jẹ wọ́n níjọ àìrí jẹ wọ́n níjọ kẹrẹbẹbí sùn ló pọ̀ jù o náà ṣe ni wọ́n mọ̀ kì í méje mẹ́jọ wọ́n ní ìbáyìndé pálọ àwọn bàbá tó bí yín lọ ọmọ arógbó mọ gbọ́ o ẹsẹ̀ odò nípínlẹ̀ Ondo sani ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí yín lọ ọmọ ejìrì gbé ní ara àlágbẹ̀ẹ́dẹ ọmọ àrẹyìn jàjà ogun sẹẹtúndé o Ondo mẹbẹ lẹ́yìn oníjàjà wọn ọjàjà ni wọ́n mọ̀ pé yìnbó dọ̀la alágbẹ̀ẹ́dẹ wọn kì í tẹ́wọ́ gbowó wọn pé ń dálẹ̀ kí n máa lọ ìrèmọ̀gún mo ti ń bọ̀ ò bá mi mọ́kọ́ wá bí wọn náà bá ń bọ̀ bá mi máa dá wá o torí tọlọ́kọ́tàlá dáníyọ̀mọ́rò lọ́nà oko ejìrì gbé ní yàrá alágbẹ̀ẹ́dẹ ọmọ àrẹyìn jàjà ogun o ìrèmọ̀gún ni ọmọ àwí ìṣẹ̀ ọmọ òwúlẹ̀ wúwo ará alágbẹ̀ẹ́dẹ ọmọ àwọ̀rìn ìtúrin ìrọ̀ ọmọ rọ́wọ́ ọmọ fínà èjì tọ́lá dáradọ̀ kìnà kó kílé àwọn bàbá ẹ̀yìn ni ẹgbọ́n ọmọ yín jó lágbára Ọlọ́run bá ẹni ṣubú kàkàn ilé o comrade Patrick àti Mrs. Anie sóríwẹ̀ mo lẹ́ni wá kìsà kọ́yìn aṣọ mọ níjẹ́ gúgú kẹ́yìn ẹran lágbára Ọlọ́run bá gbogbo ọmọ tó tara rẹ̀ jáde pátápátá alálùbáríkà ọmọ níwọ̀n o náà ṣe ní wọ́n mọ̀ kì í méje mẹ́jọ gbogbo ẹbí mọ rírì yín o gbogbo ọmọ pátápátá mọ̀ rírì yín Dr. Sarah ni o wọ́n ní wọ́n bá ń kárí dùnú mi wọ́n bá ń káwọn òbí mi wọ́n bá ń kẹ́ni bí ọkàn mi ni wọ́n bá ń ká látìlẹ́yìn mi ni wọ́n lẹ́jẹ̀ wọn mọ pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run bá ara pápá lábẹ́ tìbí kìjàkìjà lábẹ́ ẹ̀sìn òjòjò kú ní sọ́wọ́ kọ́mọ́lé náà jà kókókó lárọ̀ tá lè mọ̀ bẹ́ ìran bẹ́ níbẹ̀ ṣù lágbára Ọlọ́run bá o. oúnjẹ ọmọ o kò ní korò lẹ́nu yìí Dr. Sarah ló ní àkíyọ appreciation màmá rẹ o.